A ní bàbá kan, bàbá àrà tó mọ iyì ọmọ. A ní bàbá kan, bàbá àrà tó mọ iyì ọmọ. Wọ́n fi wá ṣeré, bàbá àrà tó mọ iyì ọmọ. Olúgbọ́n bàbá wa, bàbá àrà tó mọ iyì ọmọ. Ọba Olúgbọ́n bàbá wa, bàbá àrà tó mọ iyì ọmọ. Ọmọ Yorùbá a kú oríire, ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọmọ Yorùbá, this is a breaking good news to all sons and daughters of Yoruba land all over the world. Let us start commenting congratulations to Olóyè Sunday Adeniyi Adeyemo Igboho Òòṣà. Bàdámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo orí nǹkan fìrí tabarí ká ní àárẹ̀ ẹmu ẹkì ẹran bí ẹ̀kọ́ ládéládé ládé èpà Aláàfin ò ládé pìgbì adé aládìkún lágbà fáláàfin. Ó ti pẹ́ tí ìran Adéyẹmọ ìran bàbá mi Olóyè Sunday Adeniyi Adéyẹmọ Ìgbòho Òòṣà, ó ti pẹ́ tí àwọn baba ńlá baba wọn tí wọ́n ti ń dáàbò bo ilẹ̀ Yorùbá, tí wọ́n ti fìfẹ́ hàn ilẹ̀ Yorùbá, tí wọ́n ti ń jẹ́wọ́ ọmọ kan fún ilẹ̀ Yorùbá. ṣùgbọ́n gbóríkì yẹn ládéládé ládé Aláàfin ò ládé adé aládìkún la gbé fáláàfin. Ọmọ Yorùbá a kú oríire. Kódà mo ṣẹ̀ bàbá mi Olóyè Sunday Igboho sọ̀rọ̀ tán sí tí mo dúpẹ́ lọ́wọ́ wọn, tí mo bá wọn jó, mo bá wọn yọ̀. Ìlérí tí bàbá wa ọba Olúgbọ́n ṣe wọ́n ti múṣẹ o. Ẹ ṣeun o bàbá, ẹ ṣe o Jésù, kí la ó fi san oore rẹ bí ó ti pọ̀ tó láyé mi. Ẹgbẹ̀rún owó kò tó fún iyì rẹ. Ẹ ṣé o bàbá. Ọmọ Yorùbá a kú oríire. Bàbá wa ọba Olúgbọ́n wọ́n ṣe ìlérí, wọ́n dẹ̀ mú ìlérí yẹn ṣẹ. Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀, òun ni iyì ọmọlúàbí. Kábíyèsí ọba Olúgbọ́n o, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o ọba ayé, kábíyèsí o bàbá mi ọba Olúgbọ́n, kábíyèsí o olúwa mi ọba Olúgbọ́n. Ẹ wí bẹ́ẹ̀ sì ṣe bẹ́ẹ̀. Ọmọ Yorùbá ṣẹ́yìn náà ti wá ní wípé tí bá ń sọ fún yín pé a sì láwọn bàbá kọ̀ọ̀kan tí wọ́n nífẹ̀ẹ́ ọmọ Yorùbá dénúdénú dọ́kàndọ́kàn, ṣe pé mi ì sì sọ. Ó tiẹ̀ tó ìyá àti bàbá mi kan tó yẹ pé tí bá ti lè sọ báyìí ẹ máa wá comment section mi, ẹ ní máa bí orí ẹ̀ ò pé bàbá yín báwo kíníkan kìnìkan o. Mo máa ń sọ ọ̀pọ̀ fẹ̀yìntì jẹ́ ìyá àti bàbá wa káàkiri àgbáláyé. Mo máa ń sọ fún yín wípé ẹnìkan kì í ṣọ̀tá Olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho ní ẹnìkan kan bí ọ̀tá. Gbogbo ọmọ ilẹ̀ Yorùbá Olóyè Sunday Igboho kó mọ́ra. Àwọn bàbá tàbí pé ní bàbá wa yìí náà tá a bá yọ ìwà tó ń wù tá a nífẹ̀ẹ́ sí, tá a bá rí wọn bàbá wa níwọ̀n. Pẹ̀lú mo ṣe ń sọ̀rọ̀ yìí bí mo rí Tinubu lè máa dọ̀bálẹ̀ kí wọn, àgbàlagbà ni wọ́n, ẹgbẹ́ bàbá mi ni wọ́n, yá bàbá tó bí mi lọ́mọ ẹgbẹ́ ni wọ́n. Ohun tí yóò bá ṣe dá yàtọ̀ ní gbogbo ẹ̀yà nìyẹn. Bàbá mi ẹ wò wọ́n sọ fẹ́ mi o, èmi fojú mi rí lẹ́tà báyìí tí bàbá mi Olúgbọ́n tí wọ́n submit nígbà tí wọ́n dẹ̀ tún wà l'Abuja gan, gbogbo fídíò tó ṣe everything, gbogbo conversation gbogbo ẹ̀. Ṣé mo pé normal bí bàbá wa ṣe lọ sí Abuja yẹn lẹ́yìn tí wọ́n ti promise bàbá wa Olóyè Sunday Igboho pé àwọn máa gbé ọ̀rọ̀ wọn lọ bá ààrẹ ní pé kí níkọ́ o amnesty ló kàn. Bàbá wa ní àwọn fọwọ́ sọ̀yà pé àwọn máa ṣe. Bàbá wa ti ṣe o. Tí o gbọ́ àlọ́ máa tẹ́tí sí rédíò lókù báyìí. Bàbá wa ti gbé gbogbo dọ́kúmẹ́ǹtì ẹ̀ kọ́kọ́ láti lè make sure wípé
wanted kúrò lórí olúwa mi olóyè Sunday Igboho, wọ́n á lè máa jáde, wọ́n á máa wọlé sínú ìlú nígbà tó ń wọ̀n, wọ́n á lè máa associate pẹ̀lú àwọn ẹbí, pẹ̀lú àwọn fámìlì wọn padà, wọ́n á lè kúrò lẹ́yìn odi, wọ́n á lè wálé láti wá sọ̀rọ̀ ajé wọn, láti wá mójútó security ilẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá á kú oríire. Àní mo ṣe bá Olúwa mi sọ̀rọ̀ tán nísinsìnyí ni mò ń ṣàdúrà fún omi dẹ̀ ń bọ́ lójú mi pé wáò, so a nílò àwọn bàbá yìí. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ẹ jẹ́ tún wá dúpẹ́ lọ́wọ́ ẹni tí Olódùmarè lò, ìyẹn bàbá ọba Olugbon. Ṣe báwọn kan sọ pé Ìgbòho ọba Olugbon ń tàn ẹni o, olè lọ́ba yẹn o, olóṣèlú ni o, oníkíní kan ni o, onígbá ni o, inú mi kàn dùn sí ìkọ̀kan. Bàbá mi olóyè Sunday Igboho, kábíyèsí Elédùmarè, bí mo ṣe rí lójú ṣe yàn. Ó mà ṣe o, ilé lẹ́dìyẹ ò ti níyì, ilé lẹ́dìyẹ ò ti níyì. Bàbá mi ọba Olugbon wọ́n jẹ́ṣẹ́ bàbá mi olóyè Sunday Igboho lọ́hùn with kòrókòró confam. Káàrẹ̀ gan náà pé ìwọ ọmọ tó máa ń bú mi kọ́ rèé, ìwọ méjì tó máa ń bú mi rèé àbí kò sí wàhálà, kò sí wàhálà, kò sí ẹmọ yìí ló. Torí pé àwọn kan ti ṣàwọn kankan sẹ́yìn tá a máa ń rán lọ bá Iroyin Tinubu tàbí tá a máa ń rán lọ bá àwọn èèyàn ńláńlá tó yẹ pé ọ̀tọ̀ nìkan tó wọn máa sọ tó bá débẹ̀. Bọ̀ fún àrídájú aláǹfààní láti rí dọ́kúmẹ̀ntì tí wọ́n submit. Ìgbòho ṣá, gbogbo ayé ló mọ̀ wípé Ìgbòho ṣe ọ̀daràn. Wọn kì í ṣe olúwa mi ò ṣe ọ̀daràn. Either you like it or not, Chief Sunday Igboho is not a criminal. Ẹ̀yin tẹ́ bá nígbàgbọ́, ẹ̀yin tí gbọ́ kankan o, kílẹ̀ tí wàá gbọ́, mi ti sọ̀rọ̀ bó ṣe mẹ́yẹ bọ̀ lápò ní ìyá àti bàbá mi. Now, ẹ̀yin tẹ́ bá agree pé lóòótọ́ ọmọdé yẹn mo kì í ṣe criminal, ẹ bá kọ sí comment section. Ẹ̀yin tẹ́ bá gbà pé ọmọdé yẹn wọn kì í ṣe afipábánilò, ẹ bá kọ sí comment section. Ẹ̀yin tẹ́ bá tún wá nígbàgbọ́ wípé bàbá mi olóyè Sunday Adéníyì Igboho ìṣàwó bàbá dábì ẹ̀kọ́ kan Fúlàní kùtèmù ọ̀pá èèmù wọ́n pápá kókù. Kábíyèsí Elédùmarè, Ọlọ́run ló máa ń dá àwọn èèyàn kan bẹ́ẹ̀. Ọlọ́run ló máa ń dá àwọn èèyàn kan bẹ́ẹ̀ o. Fún ẹ̀yin tí ẹ bá wò ó pé kí ló ta ṣe fídíò báyìí, oòrùn tó bá ti bọ́ síta lọ́sàn-án gangan ó ti kúrò ní àyínwò. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ nígbà yìí mo fẹ́ kẹ́ mọ̀ wípé kò sáàsì kankan bẹ̀. Gbogbo ẹ̀ ló wà lórí afẹ́fẹ́. Ìdí nìyẹn tí mo sáré bírèkì news yẹn fẹ́yìn èèyàn wa. Gbogbo tí mò ń sọ yìí, some of it are now on air. So má ṣàṣírí àṣírí lélẹ́yìí ìgbìmọ̀ ní olúwa mi Chief Sunday Igboho wà láyé, ẹni ò lọ́wọ́ fẹ́ challenge mi kókó wọn náà. Àjẹ́ bẹ́ẹ̀ kí ẹni má gbóngbò tó jọ kó gbọ́ lẹ́nu mi níbi tí a bá ti ń tọ́wọ́ mi ọpọlọ o. Now, ọmọ Yorùbá, sẹ́yìn tẹ́ bá mọ bọ́rọ̀ ṣe jẹ́, gbogbo alamọ ẹni tó ń jẹ́ olóyè Sunday Adéníyì Igboho ṣá, gbogbo alamọ ipa tí wọ́n kó nílẹ̀ Yorùbá látara pé olóyè Sunday Igboho sọ pé ẹ má pa àwọn ọ̀ràn mi mọ́, ẹ má pa àwọn ẹbí mi mọ́, kẹ má pa ìyá wa mọ́, kẹ má pa ìyá àǹtí wa mọ́, kẹ má bà ìyàwó èèyàn wa jẹ́. Muhammadu Buhari olórí burúkú tí wọ́n declare pé kú last month, ó rán àwọn jàǹdùkú ẹ̀ ó ní kó lọ pa olóyè Sunday Igboho mọ́lé. Ṣùgbọ́n nítorí pé Ọlọ́run Elédùmarè ìjọba tó jẹ́ wípé tó bá ń rán ni níṣẹ́ ó máa ń fẹ̀yìn pọ́n ni. Wọ́n lé wọn wọnú yàrá náà, wọ́n yìnbọn, wọ́n ṣe oríṣiríṣi, wọ́n ṣe gbọ́ Ọlọ́run fún wọn lé wọn lọ́wọ́. Now, Nigeria government wá declare wọn as terrorists. Not Nigerian government, torí pé a lè ka ìjọba Buhari ní kà fún ìjọba Nàìjíríà, ìjọba àwọn ìjọba terrorist, ìjọba àdàlúrú ni. Ìjọba àdàlú ìjọba Buhari ó declare wọn as terrorists. Ó lọ máa wá wọn káàkiri. Wọ́n freeze account wọn, wọ́n gbé wọn tẹ̀lé wọn,
kọ́ wà ní watch list, wọn ò lè ṣe anything not until ìgbà tọ́lọ́run ṣe tọ́nà wá ṣí tọ́nà là. tó gba eré òtítọ́ wípé lóòótọ́ nǹkan o olóyè Sunday Igboho kì í ṣe jàǹdùkú. now àwọn dọ́kúmẹ́ǹtì tí bàbá wa ọba Olúgbọ́n tó gbé lọ bá ààrẹ Láṣọ Rock, àwọn dọ́kúmẹ́ǹtì yẹn ìtàn máa fi yọ wọ́n tẹ̀lé kúrò lórí wọn tó máa fi gba amnesty aláwọ̀kọ́ nìyẹn. Even though he's not a criminal, even though he's not someone that should even be challenged, this is somebody we are talking about that deserves to be celebrated, that deserves to be celebrated. This is somebody we should be celebrating every day in Yoruba land, just like Burkina Faso got Thomas Sankara in their own aspect of governance. Now bàbá ọba Olúgbọ́n nígbà tí bàbá mi olóyè Sunday Igboho tí wọ́n lọ kí wọ́n ṣe àwọn àdéhùn kan wípé àwọn fi ń dá olóyè Sunday Igboho wípé àwọn ń sọ authoritatively pé àwọn máa gbé ìgbésẹ̀ láti lọ bá ààrẹ sọ̀rọ̀ ní ìjọba Nàìjíríà àsìkò. Àwọn dẹ̀ máa bá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà ìpínlẹ̀ Ògùn, gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá àtẹni tó jẹ́ ṣáàmà wọn ìyẹn ẹnjìnà Prince Dàpọ̀ Abíọ́dún, ọmọọba Dàpọ̀ Abíọ́dún ní tó jẹ́ ṣáàmà wọn bá wọn sọ̀rọ̀ so that everybody can accept olóyè Sunday Igboho tí wọ́n ní jẹ́ wọ́n tẹ̀lé ní state wọn. aláwọ̀kọ́. ẹlẹ́kejì, bàbá wa tún endorse wọn wọ́n dẹ̀ sọ but àwọn kan wà tó yí wọn ò pé tán ní ọba Olúgbọ́n pàṣẹ sójú Aláàfin lọ ní sójú Ọ̀ọ̀ni lọ ní tó ṣe kinní kan ní o rẹ̀ kó bàbá wa ọba Olúgbọ́n pàṣẹ ẹyẹ fi àbòsí fi sọ̀rọ̀. bàbá wa sọ pé àwọn ò pàṣẹ o, àwọn video evidence wà, àwọn ṣe kí ni àwọn ń endorse wọn, on nominate wọn kó jẹ́ olórí security gbogbo South West tí wọ́n mọ̀ pé tó bá rí bẹ́ẹ̀ ó máa ṣoṣo rere. ẹ̀yin tó bá gbà pé tó bá rí bẹ́ẹ̀ àlàáfíà máa wà nílẹ̀ Yorùbá, ẹ bá kọ sí comment section. ọmọ Yorùbá ọ̀pọ̀ òkàgbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ. now mo tún fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìyá wa olórí láàfin, ìyẹn ìyá wa Olúṣọlá Olúgbọ́n tó jẹ́ ìyàwó bàbá wa ọba Olúgbọ́n. a dúpẹ́ lọ́wọ́ yín gan ni ìyá wa, torí pé kí ni ìjọ ta wá kí yín gan ìjọ yẹn lèmi ti mọ̀ wípé èèyàn dáadáa lẹ́yìn àti bàbá wa kábíyèsí ẹ̀ ṣèyàn jakujaku, torí ẹ̀ ṣàwọn kọ́kọ́ ń jọyìn tó yà mí lẹ́nu tẹ́yìn ló mọ̀ pé a rí. now nígbà tá a dé ń jọyìn ìyá wa ń sọ fáwọn tó wà kéde pé àmọ́kọ́ máa pọ̀ tó yìí ó yá ẹ sáré lọ ra gbá, ẹ sáré lọ ra wo, ẹ sáré ṣe báyìí, débi pé wọ́n ṣe oúnjẹ tó bọ́ more than 500 people bẹ́ẹ̀. jíjẹ wà, mímu wà, like wọ́n welcome wa bígbà tí ọmọ bá wálé. bàbá ọba Olúgbọ́n náà dẹ̀ sọ wọ́n ní ilé ẹ̀rí rè yìí àwọn bàbá ẹ̀ rèé, gbogbo tó ń ṣe la fọwọ́ sí, kò ń ṣọ̀daràn. tábà ní parọ́ ìjọba tó wà ń tà yìí náà wọn ò lè gbé fún wọn tí ó bá ń ṣe pé gbogbo wàhálà tọmọkùnrin yìí fà. fún díẹ̀ nìkan tá bá fi security South West ti compensate tiẹ̀ láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kó pọ̀ jù. àbí tábà lóye Sunday Igboho tala fẹ́ lò. ìwé èèyàn pọ̀ o, ìwé Ọlọ́run ni ò sí o, ṣùgbọ́n ẹni tó máa ṣe bí Igboho gangan kò sí. ẹnìkan Ọlọ́run máa ń dá èèyàn méjì tó máa déèyàn kan. ṣe rí pé tá bá ń pàtàkì ọba Olúgbọ́n ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. ọ̀pẹ tiwa ti kún nígboro, ṣọ́ba yẹn ẹ̀ tí mọ̀ ó lè máa ní kíní kan máa ní igbá kan máa ní. ẹnìkan pè mí ó sọ̀rọ̀ wọn fún mi dé stage kan débi pé mo lè ṣe pé fẹ́ ni kọ́ ti fún yẹn dànù.
wọ́n ní ọba Olugbon lè lọ sí Abuja tó bá lọ nǹkan mi ló máa lọ sọ kìnìkan égidìgbì oníkálùkù ṣáàṣì wọ́n àdélòdì kọ́ àwa fojú ara wa rí báyìí àfojú ara wa rí kódà video evidence gan wà lọ́wọ́ bíbí báyìí but I don't have to bring it to the public. mo like nǹkan tí bàbá ọba Olugbon ṣe yẹn tó bá yẹ pé lómi ni kò ní ṣe fídíò gbogbo process yẹn nígbà tó jẹ́ pé nǹkan mi ló máa lọ sọ lọ́hùn. abẹ́ ti gbàgbé nígbà tó ọkọ lọ àtàkì lè ṣe Sunday Igboho tí àwọn àgbààgbà àkọ́kọ́ gbé àwọn ọba kankan dìde nílẹ̀ Yorùbá tó yẹ pé gbàtọ́ dá sórí ọ̀tọ̀ nìkan tí wọ́n sọ tiẹ̀ sọ mọ́rọ̀ tó jọ mọ́rọ̀ Yorùbá nation àbí ti Sunday Igboho tí ara wọn lọ́ bá lọ. But bàbá ọba Olugbon wọ́n lo transparency láàrin àwọn olóyè èmi àtàwọn kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni ẹ ṣe àdúpẹ́ gan ni ẹ bá dúpẹ́ lọ́wọ́ bàbá ọba Olugbon wọ́n ti fún bàbá Tinubu ní lẹ́tà yẹn kó ti tẹ̀ wọ́n lọ́wọ́ kódà mo lè sọ tó máa jẹ́ èsì ẹ̀ fún yín ṣùgbọ́n we don't have to do that. gbogbo ẹni tẹ́ bá súnmọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ bá sọ fún wọn wípé èsì ayọ̀ làwa fẹ́ gbọ́. tá a lè mọ̀ pé wọ́n ti gbọ́ ọmọ Yorùbá ni wọ́n náà wọ́n ń ṣe Fúlàní and it's entitled to his opinion. àwa o nígbàgbọ́ ni wọ́n Nàìjíríà ìgbàgbọ́ tiwa lórí ilẹ̀ olómìnira ilẹ̀ Yorùbá ni ṣùgbọ́n security ó ṣe kókó. ẹni tó bá wà láyé ló ń gbòmìnira kẹ́ni tó bá sí láyé ò lè gbòmìnira àfi tá a bá kọ́ fẹ́ máa tanra wa lókù tá a bá fẹ́ tanra wa àbára wa sọ reality tó lè jó òní tí mò ń sọ yìí. now mo bẹ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ share fídíò yìí ẹ kọ́mẹ́ǹtì sábẹ́ ẹ jẹ́ kí bàbá Olugbon mọ̀ wípé àwa ọmọ Yorùbá ìran tó mọ̀re ni wá odò àgbọ̀ àpò ìgbọ́ ọ̀dàlẹ̀ ó dàbọ̀ watch out for the side 2 nígbà tí èsì bá jáde fẹ́yìn tó bá fẹ́ ṣe polówó ọjà +229 5774 7970 +229 5774 7970 +229 5774 7970 WhatsApp number mi nìyẹn ẹ pè mí kẹ ẹ jájọ sọ̀rọ̀ business ẹ kájọ sọ̀rọ̀ ìpolówó ọjà ẹ kájọ fomi gbómi torí ọ̀rọ̀ ẹ jọ nítorí Ọlọ́run ẹ support Masbi TV ìyẹn èmi ọmọ yín ẹ fún mi support tí ẹ bá rí ẹ pé mi ìdíwílé lẹ́nu látàárọ̀ ìdí ni pé ìgbà tí ó ṣàgbára àṣẹrẹ ní ìlú àlùmá tí ó gbẹnu sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ẹ support mi. mo sọ fún yín kí mo fẹ́ ṣí studio tí mo wọ́ almost 10 to 11 million báyìí tí bá ṣe sówóòlù tí mo wà èkó wọ́ 3 million láti fi àwọn iṣẹ́ pẹ́pẹ́pẹ́ tí mo ní láti ọ̀rọ̀ aṣẹ́ níwọ̀nba àti gba studio ní iṣẹ́ tá a fẹ́ kó síbẹ̀ sí òun làwọn owó ẹ̀ ojú àgbòwà kò ní gbé ọ̀dàlẹ̀ o. Olúsadé ní pẹ̀rẹ̀ abawọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbógun ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó osùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́.
bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà herbal bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ́ẹ̀.